إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba tí ó kó wa jọ ní àsìkò yìí láti wá jẹun wàlímà, láti wá ṣe wàlímàtun nikah lẹ́yìn ìgbà tá a ti ṣe akidun nikah. Ọlọ́run ọba yìí òun náà lọ́ba tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa àwa mùsùlùmí ká máa ṣèyàwó kó tó di pé a máa jẹ́ ọkọ àtaya. Ọ̀wọ̀ ni fọ́kùnrin, ọ̀wọ̀ ni fóbìnrin. Ọlọ́run tó ṣàwá bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run ọba náà o. Ìkẹ́ Ọlọ́run la Ọlọ́run àní Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àní Ọlọ́run ọba kó bá gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń tẹ́tí gbọ́ òun náà lọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an Karim, ẹ̀rí Sunnah Ànábì wa Muhammad. Òun nìkan náà ní ojú ọ̀nà tó dáa tó tọ́ téèyàn máa ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ọdún àlùjánnà Ọlọ́run. Ìjókòó wa láàárọ̀ yìí Sunnah ni tọ́lá Ànábì pàṣẹ fẹ́ni tó bá lágbára ipe ẹ ṣe walimatun nikah. Ọlọ́run bá wa bí ọ wàlímà náà kọ́lọ́mọ́sá ìgbà alẹ́sẹ̀ fún wa. Mo kí fadilatu Dr. ọkọ ìyàwó Idris alẹ́sùnlẹ́yẹ حفظه الله تعالى ورعاه ووفقه الله وسدده وبارك الله في أهله وماله. Mo kí wọn pé wọ́n kú oríire, wọ́n kú àlékún ìtẹ̀síwájú nínú ìbádà, torí kéèyàn fẹ́yàwó ìbádà ni. Torí gbogbo Ọlọ́run ọba Allah tí ó fún wa ní ayé tó ní ká máa gbádùn ká máa lò ó, Ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún wa ká lè bá tẹ̀síwájú lérí ìbádà ni. Ìbádà náà kọ́lọ́mọdé ọba jẹ́ mọ́ wọn lọ́wọ́. Lẹ́yìn náà mo kí àwọn bàbá wa, bàbá ìyàwó táwọn náà àwọn náà ń bẹ láàrin wa, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Ọkọ ló ní wàlímà àbí bàbá ìyàwó wa kún lọ́wọ́, ìtàǹgbọ́yé nìyẹn. Wàlímà ọkọ ló ní èyí tó kan àwọn bàbá ìyàwó òun náà ní akidu kínní, akidu nikah. Àti wá sí akidu nikah lánàá, àjọ wà ń bẹ̀ pẹ̀lú àwọn aráalé wa, àwọn ọ̀rẹ́ wa. Àtúnwá bá àwọn dókítà wa jẹ wàlímà nikah ní àárọ̀ yìí, gbogbo ẹ̀ náà kọ́lọ́mọ́sá wa fi báràkà sí. Mo kí àwọn Sheikh wa Masoudi حفظه الله تعالى kọ́lọ́mọ́ wa pẹ̀lú yín. Mo kí àwọn afáàmì àgbà Sheikh barakallahu fikum Yaqub muhaddith al-Mahalli حفظه الله تعالى ورعاه. Àwọn afáwa ni wọ́n àti ń gbọ́dọ̀ wọn ti pẹ́lẹ́ rí dáadáa, kọ́lọ́mọ́ sábà ní sanwó lẹ́sàn dáadáa. Mo kí gbogbo ẹ̀yin àwọ̀lfà tí wọ́n tún bẹ́ẹ̀ kalẹ̀ àti gbogbo àwọn bàbá ìyá àti gbogbo ẹ̀yin sisters wa. Ọ̀rọ̀ mi yóò kù sí mẹ́rin láàrin 20 ìṣẹ́jú pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. A jẹ́ pé ìṣẹ́jú márùn-ún ní máa lò lérí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Àbógun 20 ìṣẹ́jú náà tó. Èyí tó bá kù wá fi jẹun, á wà lọ lè kírun. Táwa ti kírun tán, kálukú ọmọ jẹun á máa lọ lé ni. Nítorí pé oúnjẹ gan la wá jẹ, akàn ó pé tó ń gbà pọ̀. Ẹjẹ́ abára wa sọ kẹ́límà kan àbí kẹ́límà méjì. Nípìnlẹ̀ gangan kìí ṣe ààrẹ, àmọ́ kìí ṣe tó burú ká bára ẹni sọ̀rọ̀ Ọlọ́run lẹ́ni wù ẹ̀ tá a bá ṣe kíni tá a bá wà. Àmọ́ ká má pè lọ́rùn àyàn, tí a bá ti pè lọ́rùn àyàn yọ mẹ́rin wá, ẹ̀rí tó sọ di ọ̀ràn àyàn. Ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fún àdókítọ̀rù wa àtàwọn sísítà wa rọ́ọ̀díyàtún alhamdulillah. Kọ́lọ́mù bá aláà kọ́mọ́sà fi báraka sí ààrẹ àwọn méjèèjì. Àkọ́kọ́ àdúrà mi ni pé barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khair. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a Allahu baynakuma fi khair. Ọlọ́mọ́sà bá sọ̀rọ̀ yín rọrùn.
ìgbéyàwó náà kọ́lọ́mọba Allah kó ṣe ní sábàbí oríire fún ẹ̀yin àti fún sísá wa, kó ṣe ní sábàbí oríire fún ẹ̀yin àti gbogbo àwọn fámìlì tó kù. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọba Allah kó ṣe gba ní olóríire. mo kí gbogbo àwọn ọmọ ìyá mi láti ìlú Ìbàdàn, àwọn ọmọ ìyá mi láti Ìlọrin, láti káàkiri ibi tá a ti wá, àtàwọn àtàwọn láti Fọ̀nbínà. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ń bani sọ òun náà ni fawaidu nikah, fawaidu an-nikah. tó bá di 12:30 inshallah ń parí ètò pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. torí alájí ìdírísì ti ń wò mí pé ogún ìṣẹ́jú yẹn bó láwàá sí báyìí. tó bá di 12:30 inshallah ta'ala. dókítà náà ti fọwọ́ sí bẹ́ẹ̀. wọ́n ní ma qalla wa dalla khairu mimma kathura wa dalla. ọ̀rọ̀ níwọ̀n bá tó ti sànfàní ọ̀dà àjọ̀rọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ tí àwọn fi ìgbẹ̀yìn rẹ̀ fi ń gbàgbé àkọ́kọ́ rẹ̀. èyí tá a sàn bẹ́ẹ̀ lọ ni pé àtẹ̀mẹ́tẹ̀ sọ àtàwọn tá à ń gbọ́ kọ́lọ́mọ́sàjọ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa. wa min jamalil Islam, wọ́n ní nínú àwọn ẹwà Islam tí Ọlọ́run Ọba Allah tọ́lọ́run ṣe fún wa òun náà ni pé Ọlọ́run Ọba Allah ó fi ìmọ̀ gbàṣẹ lọ́dọ̀ bàbá ìyàwó kó tó di pé adé ọkọ àtìyàwó ẹwà ẹ̀sìn ni léyìí tó jẹ́ pé kò sí lọ́dọ̀ àwọn ẹranko. tẹ́ bá rí òbúkọ tọ́ bá rí abo ẹran ẹni pé kò ní gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó lẹ́ran tí ó fi gùn mọ́lẹ̀ tí ó máa bá lásìpọ̀ yóò sì máa bímọ. ọmọláwọn ọ̀dáwọ̀ èèyàn bẹ́ẹ̀ àfẹni tó bá sọ̀rọ̀ ìdà bẹ́ẹ̀. lẹ́nìí àwọn èèyàn wọ́n ti wá bọ́ sọ ọmọlúwàbí lẹ̀ wọ́n wá hùwà bí ẹranko. òun náà lẹni tí ó gbéyàwó sílé tí ó gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. kò sí ákídùn nìkan a kàn gbọ́ pé wọ́n ní lágbájá ti lóyún. nígbà wo ni wọ́n yọ̀ǹda wọ́n ní wọ́n yọ̀ǹda wọ́n kàn múra wọn náà ni wọ́n sì bára wọn lásìkò wọ́n sì lóyún. kò sí àtọ̀ láàrin wọn àti ẹranko tí mo sọ lẹ́ẹ̀kan àtàwọn àtọmọ ọlọmọsíwálé ẹranko. kẹ́ranko jẹ́ kẹ́ranko kó gùn kó sì ṣeré kó sùn. ọlọ́run dá wa fún purpose náà ni pé káwa máa tẹ̀lé àṣẹ ọlọ́run ká lè bá ìyàtọ̀ sẹ́ranko. nínú àwọn beauty of Islam òun náà ni kálá ńlọlé àná alọ́lẹ̀ ṣe akídùn nìka a fún obìnrin yẹn lọ́wọ́ àwa náà fúnra wa lọ́wọ́. àwọn máa jẹ́ alápọ̀nlé arábìnrin náà máa jẹ́ alápọ̀nlé. èyí wá ń jẹ́ àkíyèsí fún gbogbo àwọn tá a jóbi tá a tún bí àwọn ọmọ àbá àwọn tá a jọkùnrin kádàkùn torí Ọlọ́run. azina ṣìnà ṣíṣe mahalaka ìparun ni o ọ̀ṣọ́ usabil ọ̀nà burúkú téèyàn máa ń rìn téèyàn ò ní sórí rẹ̀ ń bẹ̀rẹ̀. Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim. ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ nǹkan tí ó mú iṣẹ́ sìnà innahu kana fahisha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni owó ọ̀fẹ́ kẹ́ ẹ máa balẹ̀ jẹ́ wa sa'a sabila ọlọ́wọ́n ní ọ̀nà burúkú ni ẹ má rìn ẹni bá rìn ọ̀nà burúkú yóò sórí burúkú. tí wọ́n bá ní ọ̀nà yìí ẹ dákun ẹ má rìn àti ọ̀nà yóò dá o ẹ má rìn o gbogbo wa náà láàmà wò pé wọ́n ní ọ̀nà yóò dá o. ẹni tó wá sagídí láàrin wa tó wá mú ọ̀nà náà pọ̀n gbogbo tó bá ti bá lójú ọ̀nà kò gbọ́dọ̀ complain mọ́ torí pé wọ́n ti sọ fún un kó tó bẹ̀rẹ̀ sí rìn pé ọ̀nà wọn ò sí kíní ọ̀nà wọn ọ̀dà. aláàfin rẹ ni wọ́n aláàfin níbi tó fẹ́ràn wa dé ni wọ́n gbà sákèsí pé ọ̀nà ìsìn náà ò sí kíní kódà o ìsìn máa ń ṣe okùnfà kú fún yàn. àzínà fal iyadu billah kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ ìmọ̀ ń ṣokùnfà àárẹ̀ fún yàn. àzínà ìmọ̀ ń ṣokùnfà òṣì fún yàn. àzínà ìmọ̀ ń ṣokùnfà kọ́lọ́hún mọ́gbàdúrà yàn èèyàn ó pè ọlọ́run fáwọn títí kò ní dáhùn. àzínà ṣìnà ìmọ̀ ń fa ìjà láàrin ìlú. àzínà ìmọ̀ ń fọ́ kéye bí ó máa lè tọ́jẹ́ pé ọmọ náà kàn wá ànímọ̀ bàbá ẹ̀. kò wá sẹ́nìkan tí ó tọ́jú ọmọ yìí ọmọ asọ́fà nígbà tí wọ́n ò rí fìtì sí láyò sọ́mu ilà abìn wọn ò dá bàbá ẹ̀ mà bàbá rẹ̀ yọjú àdáwò bẹ́ẹ̀ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sọ́wọ́ àtàwọn ọmọ wa o ẹ bá ń sàmì jama. lẹ́yìn náà gbogbo nǹkan tí mú ọmọ máa ṣàgbèrè káka kúrò nínú ilé
bí ká máa wo òkú wò lórí fóònù tẹlifíṣàn ká máa wo òkú wò ń bẹ̀ káwọn ọmọ wa ẹ̀yin kọjá pé free mixing nígbà tá a ti mọ̀ pé ọ̀nà burúkú ni sinna yìí kí wọ́n lọ́nà rẹ̀ khairu sabil òun náà ni an-nikah ọlọ́run fọ́nà wa púpọ̀ tó bá ti lé wa kúrò níbi kankan pé ẹ má ṣe léyìí yóò wá fún wa ní alternative wípé eléyìí ni kẹsì kíni kẹsì ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa ọlọ́run bá ní ẹ̀fẹ́ yàwó ọlọ́run ní ẹ̀yin òbí ẹ̀yin bàbá wa ankihu li ayama minkum ẹ̀fọ́ ọmọ yín fún àwọn èèyàn ẹ má dà wọ́n láàmú. àǹfààní àkọ́kọ́ nínú nìka òun náà ní asakan òun náà ní ìfọkànbalẹ̀ ìdùnnú gbogbo ẹni tí máa ń bẹ nílé ayé tó tó lọ́kọ tó tó níyàwó tí ò wá lọ́kọ tí ò níyàwó ìdùnnú rẹ̀ pé ìdí ń jẹ́ ìdùnnú nínú àwọn ìdùnnú ayé òun náà ní kéèyàn níyàwó Ànábì ní adúniya mata Ànábì ní ilé ayé dùn wa khairu mata'iha nínú àwọn ìdùnnú ayé al-mar'atu salihah òun náà ní kéèyàn níyàwó tó dáa lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìyàwó wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọṣà sí wọn lóbìnrin dáadáa fún wa kó sàwa náà lọ́kọ dáadáa fún wọn ọlọ́gbára ọlọ́run bá wa ọlọ́run fi ní òmìnira ayatihi an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run bá ní àwọn aládáwọn obìnrin lára yín èèyàn làwọn náà wọ́n sáré jànú ara yín náà ni wọ́n ọlọ́run wá sọ pọ́pọ́sì tí ó fi dá wọn ó ní litaskunu ilayha li ajli sakan al-mata' li ajli rahatul qalb ọlọ́run bá aláàní òun dá àwọn obìnrin fún yín kẹ́ ẹ lè máa fi wọ́n dunnú tẹ́ ẹ bá ti rí wọn kẹ́ ẹ máa wà happy tẹ́ ẹ bá ti lọ́dọ̀ wọn kí ni ara yín máa yá tẹ́ ẹ bá ti jòkó tì wọ́n èyí kẹ́ ẹ máa gbàgbé ìrònú àti gbogbo àwọn problem tẹ́ ẹ ní tẹ́ ẹ bá níyàwó dáadáa gbogbo ìṣòro tẹ́yìn bá ní yóò fúyẹ́ lọ́kàn àyàn nítorí pé obìnrin dáadáa yóò máa dùn yán nú alákọ̀ọ́kọ́ nìyẹn ìfọkànbalẹ̀ wọ́n ní kò sí fẹ́ni tí ò lọ́kọ àtẹni tí ò níyàwó ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlàáfíà èèyàn rọ́jú yóò máa jẹ́ kéèyàn ó lè rọ́jú láti má ṣe ṣìnà Ànábì ní ya ma'shara ash-shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj Ànábì lẹ́yìn ọ̀dọ́ ẹ̀ tètè fẹ́yàwó fa innahu aghaddu lil-basar wa ahsanu lil-farj Ànábì yóò jẹ́ kẹ́ ẹ máa rẹjú yóò sì jẹ́ kẹ́ ẹ rí abẹ́ yín sọ abẹ́ yẹn ò gbọ́dọ̀ fi dáná ò gbọ́dọ̀ fi síbi tí ò dáa kò wá sí solution lẹ́yìn kan fẹ́yàwó tọ́ba dìmọ̀ pé ó ṣe ṣìnà wọ́n ní dandan ní kan fẹ́yàwó torí pé ṣìnà àdánwò ni ẹlẹ́ẹ̀kẹta ní àwọn àǹfààní òun náà ni pé risk sáàtò risk téèyàn bá fẹ́yàwó ọlọ́run máa ń gbà yàn láàyè àrísìkí ọlọ́run ní yakunu fuqaraha ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ní níwọ̀nba tí wọ́n ní púpọ̀ ọlọ́run ọba ní tí wọ́n bá fẹ́yàwó yughnihimullahu min fadlihi ọlọ́run ní òun ọ̀rọ̀ wọn lọ́rọ̀ abúlábù Mas'ud ó ní iltamisul ghina fi nikah ó lẹ́yìn tí àrísìkí lọ́dẹ́ pé níwọ̀nba ni ẹ lè fẹ́yàwó ọlọ́run ọba Allah yóò rọ̀ yín lọ́rọ̀ lára ìyàwó tẹ́ bá fẹ́ gbogbo àwọn tá a ti níyàwó ọlọ́run mọ́sá jẹ́ àríyàwó alálùbáríkà gbogbo àwọn tá a jẹ́ ẹlẹ́yọ̀ kan tá a fẹ́ fẹ́lẹ̀ kejì ọlọ́run ọba Allah kó mọ́sá gbà wá láàyè ìtumọ̀ ni pé ìyàwó fífẹ́ ọlọ́run máa fi ń ṣìnà fún yà bó ṣe jẹ́ pé ṣìnà ọlọ́run máa fi ń ti ọ̀nà bọ́ọ̀ bá ti ń lọ tó ń ga tó bá ti rọ́ọ̀lù ṣìnà báyìí ó sì tún padà sẹ́yìn ó tún padà sẹ́yìn nínú ẹ̀mí nínú làákàyè nínú ọgbọ́n nínú òye nínú arísìkí nínú àlàáfíà torí pé sáà sẹ̀bìrì ni ọlọ́run ọba ní ọ̀nà burúkú ni ẹ má rìn aláàní bá wá sọ̀rọ̀ tálà bá ti sọ mọ́tò yẹ wò mọ́ bọ́ọ̀ bá ṣe ṣìnàtọ̀ bá ń rówó ọlọ́run ọba aláàfin istidraji ni ọlọ́run fi ń di ọlọ́kẹ́ ni torí àsìkò tí wọ́n padà wá gbọ́ ọmú tẹ́nìkan ò ní gbọ́ ọlẹ̀ kọ́lọ́run wọlé àánú ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣe wálé ní rẹ̀ nínú àwọn àǹfààní ìyàwó òun náà ni ri'ayatu al-mar'ati wa ri'ayatu ar-rajul òun náà ni companionship kárẹ́ ni máa tọ́jú wa ẹni tí ó bá níyàwó òun náà ni ó fọṣọ òun náà ni ó lọ́ṣọ bí ṣe ń lọ́ṣọ lọ́wọ́ ni ó gbé bàkánná bí ṣe ń tẹ̀bà ni ó máa wọ́ mu ọbẹ̀ yóò tún máa lè sásọ kó tó sásọ dé ọbẹ̀ tí ṣe kíní ọbẹ̀ tí jóná nígbà tí ó ṣe yàwó àbọ̀tọ̀ bá níyàwó yóò jòkó lẹ́ni ọyẹ
atẹ́gùn ọmọ fọ́ sí èyí tó ń bá lè ṣe yóò ṣe ìyàwó ọmọ bá ṣe yókù àbí kí ìyàwó bá ṣe gbogbo ẹ̀. ọkùnrin ò lè rí tọ́jú tí ó bá fẹ́ yàwó, ìyá rẹ̀ ò lè tọ́jú rẹ̀ bí ìyàwó rẹ̀. lẹ́yìn náà obìnrin ò lè rí tọ́jú oyé tí ó bá lọ́kọ. láàfin máa sọ pé ẹlòmíì ti wọ 50 years á tún máa encourage ẹ̀kọ́ mari lóbìnrin pípẹ́ dákun lọ lè mari kì í ṣe nítorí ọmọ, nítorí kí ni jàmbá, nítorí rìáyà companionship, hypertension, stroke, depression, yípa àyàn o. inú tí máa ń mú kúrò lára yẹn òun náà ni kéèyàn ò níyàwó àbí kọ́ lọ́kọ tí wọ́n fẹ́ràn ara wọn ó sì kún darúgbó tó inú wọn máa dùn ní dojoojúmọ́. ààrẹ náà ni al-injab, ààrẹ náà ni al-injab. ọlọ́run rabbana hab lana ọlọ́pàá fún yín lọ́mọ lálùbáríkà lára arábìnrin yàtọ̀ àwọn tó kù. rabbana hab lana min azwajina wa zurriyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama. ọlọ́run ní ká máa fi bẹ̀rùn wípé ká bẹ̀rùn wípé kóhun tàwa lọ́rẹ̀ ọmọ dáadáa torí tó bá bíbi kú bí òní sinmi èyí òní sinmi òní police station ọ̀la ọgbà ẹ̀wọ̀n ọ̀tọ́lá bus stop kọ́lọ́mọjà bíbi kú bí ṣe rí ọmọ tẹ́yìn bá bímọ ìtútù ojú ni ló fi jẹ́ pé inú àwọn àǹfààní ìgbéyàwó ni kéèyàn ó bímọ. àmọ́ gbà míì oye ọlọ́run bá aláàlẹ́ máa fún yàn lọ́mọ tí ìgbéyàwó ó sì dùn. ìyàwó Aisha ò bímọ wọ́n sì bí Ànábì wa Muhammad pé ta ló fẹ́ràn jù ó ní Aisha lòun fẹ́ràn jù kó sì bímọ. a jẹ́ pé ìpìlẹ̀ ìgbéyàwó gan ìfọkànbalẹ̀ ni ọ̀rìn àtọ̀dọ̀ ọlọ́run lọ́mọ yóò sì ta ẹni tó bá wù ú. kóbìnrin wọn máa jẹ́yàn máa ráyè máa sì bá dà ó gangan ní góòlù tá a torí ẹ̀fẹ́ ìpè dìde dókítà dìde aago mẹ́rin tó lò ìdásí náfìlà ìyàwó gangan nù. ajé aráàdíà ọtíyá ẹja òní ní òru alámísì agbáwẹ̀ lọ́la ìtí wọ́n pè lọ́kọ́nu ọkọ tí máa ń sun ọmọ lọ́hùn àti ìyàwó tí ń sun ọmọ lọ́hùn òun gangan ni wọ́n ń pè ní marriage torí pé ọlọ́run dá wa nítorí nǹkan kan wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. gbogbo ọkùnrin tọ́lọ̀ ń dá àti gbogbo obìnrin tọ́lọ̀ ń dá àti gbogbo ń tá jẹ àti gbogbo ń tá mu àti sánmà àti ilẹ̀ àti gbogbo tó wà ń bẹ̀ ọlọ́run dá litahqiqil ibada kálí máa sin ọlọ́run lọ́kàn sùn. bẹ́ẹ̀ wá ti wá ọlọ́run fi ní wala tankihul mushrikat ọlọ́run ni ẹ má fẹ́ àwọn ẹlẹ́bọ hatta yu'minna títí tó fi gbàgbọ́ kọ́lọ́kẹ́ bọ́ pẹ̀lú marriage definitely tí ẹ bá ti fẹ́ ẹlẹ́bọ yóò kó bá yín ẹni tó gbọ́ ọlọ́ngbọ́ ni ẹ fẹ́ torí ìrìn àjò tẹ fẹ́ rìn yẹn ìrìn àjò tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni. ọlọ́run bá tún sọ fún àwọn bàbá ó ní wala tunkihul mushrikin tí ẹlẹ́bọ ń jálàbí ẹlẹ́bọ ológun tọ́ba wa báyìí pé òun fẹ́ ọmọ yín wala tunkihu ọlọ́run ni la tunkihu ẹ gbọ́dọ̀ fọmọ yín fún hatta yu'minu títí tó fi pa iṣẹ́ jálàbí ti iṣẹ́ bọ̀. àdìpé marriage òun ní ṣe pẹ̀lú spirituality òun náà ni bó o láṣẹ máa bẹ̀rù ọlọ́run bó o láṣẹ máa sin ọlọ́run tíyàwó rẹ̀ bá ti rán ọ létí ọlọ́run tọkọ rẹ̀ ọ̀rọ̀ ọ létí ọlọ́run tó kò sí marriage gbogbo yòókù ẹ̀kẹ́ ń gbá yé bí ẹranko ni ẹ bá lẹ bímọ ẹran náà ń bímọ ẹ bá lẹ ń jẹun ẹran náà ń jẹun ẹ bá lẹ ń sùn ẹran náà ń sùn ẹ bá lẹ ẹ ń ṣe fàájì ẹran náà ń ṣe fàájì káàkiri ìyàtọ̀ wá láàrin àwa àti ẹran náà ni ibadatullahi wahdahu la sharika lah ká máa sin ọlọ́run nìkan. Ànábì fi ní bóbìnrin bá jí ọkọ rẹ̀ láàárọ̀ lóru ó jí ọkọ rẹ̀ lóru àbọ̀kọ náà ló jíyàwó ẹ̀ kọ̀ wá fẹ́ nàró wọ́n mi sọ́dọ̀ àwọn lójú kutiba mina dhakirina wa dhakira wọ́n kọ̀rọ̀ kọ àwọn méjèèjì tí wọ́n bá ṣe náfìlà àràkà méjì tán wọ́n kọ̀rọ̀ kọ wọn sínú àwọn tí wọ́n rántí Ọlọ́run lókè sámà kọ́lọ́mọba aláàkọ́mọ́sábà ṣe ìgbéyàwó ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. tọ́ lẹ́yìn náà ibùsùn nẹ́sì ní táwọn torí ẹ̀ fẹ́ ṣe akídùn nìka táwọn torí ẹ̀ fẹ́ yàwó òun náà ní kí ọmọ lè ní ma bá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àbáṣe akídùn nìka ni eléyìí wọlé tọ̀ tọ̀hún náà wọlé tọ̀ tọ̀hún náà wọlé tọ̀ nígbà bá bí ma ta ń lọ mọ́ tọ́mọ bá ti wá dàpọ̀ kí ní ọ̀sẹ̀ lórí ilẹ̀ ogun ni ẹ bá wọ àwọn tí wọ́n ṣe ṣìnà káàkiri tó di pé èmi mo ní òun kò ní a lè ṣe DNA wọ́n mọ̀ lọ́wọ́ bọ̀ wọ́n mọ̀ kò ní kóòtù káàkiri wọ́n bá ṣe ọwọ́ pé ẹnìkan ló bá ṣe akídùn nìkan rẹ̀ sẹ́yìn pé kò ní sí wàhálà tó ọlọ́run irú aburú bẹ́ẹ̀ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ilé ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ń dá dúró báyìí eléyìí ni àǹfààní táàrí
níwọ̀nba lára ká máa ṣe nìka. tó abala lẹ́ẹ̀kejì òun náà ni àsìbáàbù tààdùdì zawjat. wọ́n ní kí ló dé tí ẹ̀sìn fi gbà wá láàyè àwọn atajọ́kùnrin tá a sì lágbára ká máa fẹ́ ìyàwó jẹyọ ọ̀kan lọ. ọlọ́wọ́n bá aláà ló gbà wá láàyè tọ́lọ́wọ́n bá sì ti gbà yẹn láàyè nínú Kùránì bẹ́ẹ̀ nìkan bá lóun ọ̀fẹ́ yóò rí ojú pípọ́n ọlọ́wọ́n bá ní fankihu ma taba lakum minan nisa ọlọ́wọ́n bá ní ẹ fẹ́ àwọn tó bá wù yín nínú àwọn obìnrin masna ẹlẹ́fẹ́ méjì wa thulatha ẹlẹ́fẹ́ mẹ́ta wa ruba'a ẹlẹ́fẹ́ mẹ́rin ọwọ́ fún akọ̀ndíṣàn lọ́wọ́ gbẹ̀yìn fani khiftum alla ta'dilu fawahida sàǹgbọ́ fani khiftum alla ta'dilu fawahida ọlọ́wọ́n bá ní tẹ bá ní mọ̀ pé ẹ̀ ní ṣe déédéé láàrin wọn ẹjọ́ ọmọlẹ́yọ̀ kan déédéé òun wí alimabit ọmọ pé irun jọ́kanjọ́kan lẹ́yìn náà ọmọ fún wọn lóúnjẹ bákan náà ọmọ fún wọn láṣọ bákan náà ọ fún wọn nílé àwọn tọ́mọ tí wọ́n bá pọ̀ oúnjẹ tí wọ́n ṣe kíni yọ pọ̀ àwọn tọ́mọ tí wọ́n bá pọ̀ aṣọ tí wọ́n ṣe kíni yọ pọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n tí wọ́n bá fi àwọn jìríkà tí wọ́n fi ń wọn gàrí bíi ráìsì fáwọn ìyàwó wọn tó bá di pé èyí tó ṣẹ́kù ńlẹ̀ kọ̀ wá tó nǹkan wọ́n ní wọ́n mọ̀ wá fọwọ́ wọn ọwọ́ ni wọ́n wá fi wọ́n wọ́n bù wọ́n rí i pé àwọn ṣe déédéé kó tó di pé wọ́n gbé fún kálukú ọwọ́ fún ìyàwó kan ó fún ní mítbáì ọwọ́ fún ìyàwó kejì ó fún ní gàrí oníkọ́ máa ṣe kínní kọ́ máa mọ́ lè jẹ́ pé ilé ayé náà á padà fílẹ̀ náà ni. àníbi ní èyíkéyìí ọkùnrin tọ́ba yẹn lè fi sọ́dọ̀ kan nínú àwọn ìyàwó tí wọ́n fi kan kẹ́kan ànábì ní wàṣíkù umar ìlú ànábì ní ẹ̀rí ẹgbẹ́ rẹ̀ yóò wọ níjọ́ àlìkìyàmà ọlọ́run da ìdẹ́dà rẹ̀ rú ìtumọ̀ ẹni pé ọlọ́run fi ṣẹ̀sín níjọ́ àlìkìyàmà kó tó wá wọná kọ́lọ́ mọ̀ ṣe wá ní ẹni tí ò ní mọ̀ ṣe déédé ọlọ́run fi ní tẹ́wádìí mọ̀ pé ẹni ṣe déédé tẹ́rù ń bà yín àbí tẹ́ ti mọ̀ alimtum wọ̀n ní khiftum ẹ̀yin fàyín alimtum ipò ẹni ṣe déédé pé arábìnrin tó wà nílé yìí ó jù mí lọ òun nípa mi láṣẹ torobìnrin tí máa ń pọkọ ẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ò lè ṣe ìyàwó kejì kò lè ṣe kẹta nítorí pé àwọn méjèèjì náà ni wọ́n máa pàṣẹ fún òun ló sì yẹ kó máa pàṣẹ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n dàrí láàmú òun ní ná oní fìnánsì ẹ ọwọ́ ni wọ́n fẹ́ fẹ́ yàwó mi kọ́ mọ fìnánsì ẹ méjì wọ́n dé bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdí tọ́lọ́run fi pàmìtì wa káfẹ́ yàwó jẹyọ kan lọ òun náà ní kẹsìlá tó dé sáà àwọn obìnrin pọ̀ lé ayé nínú ọ́ọ̀lù tá a wà yìí àwọn onápọ̀jù jẹ́ mọ́ àwọn obìnrin ẹ bá tún bọ̀ tàn náà ẹ̀rí wọn tí wọ́n rìn káàkiri bí irun wọ́n pọ̀ lamẹ́ríkà wọ́n pọ̀ London wọ́n pọ̀ ní Saudi Arabia wọ́n pọ̀ Nàìjíríà ọlọ́run máa dá wọn kí wọ́n pọ̀ ní wọ́n ṣe wá pọ̀ ní ìdí wo ni wọ́n ṣe pọ̀ ọlọ́run nìkan ló bá tọ́ mà nígbà wọn wá pọ̀ yẹn táwọn ọkùnrin kéré táwọn ọkùnrin bá wá mẹ́yẹ kọ̀ọ̀kan kí náà padà ṣẹlẹ̀ àwọn ìyá wa ni ká máa dájọ́ yìí o obìnrin 50 ọkùnrin 10 so táwa 10 yẹn táwa mẹ́yẹ kọ̀ọ̀kan kí náà padà ṣẹlẹ̀ mélòó ni ó kù lẹ̀ yóò kù 40 àwọn 40 yẹn kí ni solution àwọn àkà nínú àwọn obìnrin wọ́n ní ká máa rọ́jú àwọn tán jẹ́ ká wọ́n ní ká máa ṣe kí ni wọ́n ní ká máa rọ́jú wọ́n débi o torí pé nígbà tọkọ tòun ti ń jìyà owó síbẹ̀ ń gbà wọn iye bẹ́ẹ̀ sì wá jìyà náà mọ́ àwọn tẹ̀jọ́ ń jìyà yẹn bọ̀ tẹ́lẹ̀ àwọn míì mẹ́mbẹ̀ tí wọ́n ń jẹ́ dìse owó ṣe wá fi pé ọlọ́run yóò yín kó nu ìyà yẹn tọkọ rẹ fi láǹfààní kọ́ wá fi ran ọmọ ìyá rẹ lọ́wọ́ kó náà wá pẹ̀lú rẹ kọ́ ọmọ fi dúpẹ́ fún ọlọ́run ó sì rí bẹ́ẹ̀ náà ni o gbogbo tí ń sọ ni takọ àkọ́bí ọmọ rẹ lóbìnrin tọkọ ẹ bá kú tó ní ìyàwó mẹ́ta bá lóun fẹ́ fẹ́ òun ní ọ̀kọ̀ọ̀kan máa sọ pé ẹ dákun ẹ bá gbà sílé o ọkọ ẹ sáláì sí ni àbọ̀mọ̀ rẹ̀ tó ti lo 30 years sínú ilé tí ó ti rọ́kọ́ yóò ní ẹ bá ló ní ìyàwó méjì ní ẹ bá ń gbà òun ò sì gbà. ẹ̀yin ká máa tẹ̀lé ṣẹ̀ríà látẹ̀lé ẹ̀yin obìnrin ká tẹ̀lé ọlọ́run ní àtẹ̀lé yín ṣẹ̀ríà láti kí ni láà máa tẹ̀lé. alákọ̀ọ́kọ́ nìyẹn obìnrin pọ̀ nígbà wọn ti pọ̀ yẹ yóò dà kí kẹ́nìkọ̀ọ̀kan wa kábẹ̀ lọ́hùn àwọn ọmọ wa ká máa fi kọ́ wọn láti kékeré ọlọ́jẹ́ ẹlẹ́kẹta ló ṣe ọlọ́jẹ́ ẹlẹ́kẹrin ló ṣe ọlọ́jẹ́ ẹlẹ́kẹjì
ó sì lè já lákọ̀ọ́kọ́ náà wọ́sà pílánì gbogbo ẹ̀ kalẹ̀ èyí tọ́lọ́run bá rí pọ́dá ní ó ṣe kíni ní ó ṣe fún ọ oníyàwó kan náà ọkọ kan náà wọ́n ti sára wọn ládàá àìmọye olómi gbóná yóò gbé omi gbóná yóò sì da omi gbóná lé lérí òun nìkan náà wọ́n fẹ́ nídìí bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni wọ́n pè márẹ́jì ibi tí ìfọ̀kànbalẹ̀ bá wà fún ọmọ wa ni ká máa bẹ̀ lọ́n kọ́lọ́n bá fi sí sórí ìwọ lè pílánì fún ọmọ rẹ Ọlọ́run ni ó pílánì fún. ẹlẹ́ẹ̀kejì nínú táwọn torí ẹ̀ fẹ́ ìyàwó òun náà ni pé kí agbára ọkùnrin ọ̀pọ̀ kọjá pé ìyàwó agbára tí ò tó nǹkan wọ́n sì ní kọ́ mọ́ ṣe sìnà agbára bá ṣe pọ̀ kí ló kù tí ó ṣe jẹmọ́ torí tó bá lóhùn wọn mọ̀ ṣe sìnà arábìnrin tó wà nílé náà àgbákò padà bá torí yóò kó àrùn wá bá lẹ́yìn náà economic crash nulẹ̀ sìnà máa ń tàyàn ló sì ní yóò padà wá kàn tí wọ́n ní rówó skul sọmọ́ nígbà onímọ̀ pé ọkọ ti ń ṣe sìnà ta bí bá ti ṣe sìnà nulẹ̀ ọlọ́wọ́ kárí sì kéko nulẹ̀ wọ́n ní kọ́mọ̀ ṣe sìnà kí náà ní kó ṣe kọ́ fẹ́ lòmíì kọ́mọ̀ pín agbára yẹn lẹ́yìn náà obìnrin mi lè yàgàn ogún ọdún ọgbọ̀n ọdún àmbẹ́lẹ́nu ẹ̀ kí làwọn fámìlì ọmọ sọ fún arákùnrin yẹn fámìlì kan ní kó fẹ́yàwó mi ṣẹ̀rí àgàn ní kó fẹ́yàwó mi nígbà tí ìyá wa Sárà òbí ma ó fẹ́ Hajar àbí ó fẹ́ Hajar ta ló ní kó fẹ́ Hajar Sárà gan ló ní kó fẹ́ Hajar ibi táwọn ní mánì dé tí wọ́n ní mánì rú ẹ̀ yóò ní rọ́ọ̀ àwọn ọ̀jọ́ níbí mánì o ìka nígbà Sárà wa lo imani tí ó ní kí anabi Ibrahim fẹ́ Hajar kí ló padà ṣẹlẹ̀ sí Sárà náà ó padà wá bímọ ẹ̀yọ́ màá yá mi ẹ̀ lé ní imani tọkọ rẹ tó wá dé pé ìwọ ni nǹkan bá ń ṣe kí ni nǹkan bá ń ṣe rí àgàn tí èdè yẹn òbí mọ́ Ọlọ́run kápá kó sọ aláàgàndọ́mọ wàkánà mọ́ra àti àkàrọ̀ ìyàwó anabi Zakariya ẹ bá gàn ni dáńgbèlè àgàn ni pé ẹni tó dé pé kò sí tó lè dọ́mọ lára rẹ̀ Ọlọ́run ni wọ́n asilahana láwùsá ọjà Ọlọ́run ni a sì tún ṣe a sì yí padà Ọlọ́run lè yí tẹ̀lé padà yọkọ̀ rẹ̀ fẹ́ yàwó mi ọmọ tó ti arábìnrin yẹn bá bí ọmọ rẹ̀ náà ọ wà ṣe sùúrù ó sì farada ó sì dáadáa ọ wà fi bẹ̀ lọ́n fi wọ́n lọ́n wọn láti mo gbọ́kọ̀ mi láàyè mo sì ṣe sùúrù mo sì fún mi náà Ọlọ́run sì fún wọn náà tọ́lọ́wọ́n bá sì fún ọ àlìjánnà tó ju ọmọ lọ Ọlọ́run fi rọ̀pò nídìí bẹ́ẹ̀ ká lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Ọlọ́run ní dáadáa fún wa o ọ̀pọ̀lọpọ̀ ọkọ mi ọba tí wàá rí i pé ìyàwó ọgbà yóò wà lọ́mọ lè yọ lẹ́dàá ń ta nígbà ọba kú tán wọn àgbọ̀mọ wálé ọmọ lọ́wọ́ àjọ bí ẹ̀ pààyàn ìgbà náà ni ọmọ wa ní aláàjì ẹdọ́dún tì mí ẹ ṣe yí tán kò ní dáa fún yín nù sáré yóò máa ṣépè lẹ́kọ̀ọ́ ìránṣẹ́ ipe àṣebí so fojú fúru yẹn àṣọ níyàwó mi ń ta yọ mọ wọ́ọ̀ràn nígbà ọjọ́ pé ọlọ́run bá là nígbà míì yóò dẹ lómi ìwò kó lè bá fún lálìjánnà ni torí àsìkò mi torí àwọn ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ ni ó ní tafsil láti máa fẹ́ lójú àmọ́ àlásìkò púpọ̀ oúnjẹ láwa jẹ́ ń bí. lára àwọn kan tí mò ń yàn sí ìyàwó ẹlẹ́kejì ni kí èèyàn fẹ́ ìyàwó pákánlékè ọ̀daràn ìyàwó èpè láàárọ̀ èpè lọ́sàn-án èpè lálẹ́ bàbá ìyàwó yọjú ó ní fẹsẹ̀ tótòtó bàbá òsì ó bímọ òsì ẹ̀yọ́ màá yá mi ìmọ̀ni rẹ̀ gbé yẹ ìyá rẹ̀ yọjú ó ní òwú ìyá gbọ́n lọ́wọ́ ṣe kíni lọ́mọ́ràn wọ́n ní mọ́kànlẹ̀ wọ́n wà gúnlẹ̀ torí tó wọ́n wà gúnlẹ̀ lómi ò tó he má jẹ́ sábà bí fáwọn ẹlòmíì tí wọ́n fi ṣàgbákò lé tiwọn máa lè jẹ́ wá fẹ́yàwó mi olóhùn ò borí fẹ́ni tí ń borí tiẹ̀ olóhùn tó òun ò lálẹ́kọ̀ fẹ́ni tẹ́jọ́ mọ́ lálẹ́kọ̀ níbi ẹ bá kíkì mọ́tò tuntun torí tí tó ń gbé kìmọ́tò tó bọ́ síwájú yóò wò yín lójú wíńdò yóò ní èmi náà lọ lọ́la yóò padà tẹ̀lé yìí torí ọ̀nà ọmọ pé bí mo ṣe rí yìí ọ̀dà o ebe yẹn lélẹ́yìí látara ìyàwó tẹ fẹ́ òun náà padà yí padà látara ìyàwó tẹ fẹ́ ọkàn ọkọ̀ ó ṣe kí ni yóò padà balẹ̀ àbọ̀kọ́ máa ní my darling àti lọ kóòtù àti lọ lè ṣe pé àdínfẹ́ mi ẹni bá ń lọ bẹ̀yẹn ọ̀daràn ni torí ọmọ tó ń ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ lọ́jọ́ alẹ́ kọ́dà yẹn lọ lè takò òfin ọlọ́run bẹ̀ ọlọ́run ló ń gbà yín láàyè ẹ̀yin wá lọ́dọ̀ àwọn yẹn tí wọ́n ní tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe wá bí àwọn ọba yín stamp ẹ̀ mùsùlùmí ní jáde ẹ̀ má jáde kiri yìí o nínú àwọn táwọn afa sọ wọ́n ní ìyàwó ó lè pé 50 years bàbá ń bẹ ní 60 ìyá 50 ò lè bí mama bàbá sì fẹ́ bí ma sí
ìyá 50 sì lè wọ ọmọ ní bọ́ọ̀sì kí ni solution ọmọ yá mi wọ́n fẹ́ yàwó ni wọ́n fọ́ méjì ni àwọn bàbá 60 mi wọ́n gùdù ju ọmọ 40 mi lọ látara àlàáfíà tọ́lọ̀ ń fún wọn tálàáfíà bá ti wà tó sì ní oúnjẹ ńlẹ̀ sẹ́yìn gbogbo tá a kàkà lẹ̀ yìí wọ́n bùkátà mọ́jẹ̀mú o mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kò ní àlàáfíà sexually ẹlẹ́ẹ̀kejì kò ní owó ọmọ ìyá mi oúnjẹ náà ni ó pàtàkì wọ́n ń jẹun o tọ́ba fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin palẹ̀ mọ́ ń jẹ o ọ máa dákun ọ máa ṣiṣẹ́ níjẹ́ wọn bá fún yín lówó oṣù ọlọ́lẹ̀ kó tó wà lóko wá sí ilé oúnjẹ náà ni ó pàtàkì lẹ́yìn náà ilé tó fún wọn sí lẹ́yìn náà al-adl ọmọ wa ṣe déédéé láàrin wọn ò ní ṣe jàǹbá fún wọn ọmọ fìfẹ́ wọn sáàrin ara wọn ọmọ mójútó wọn ọmọ kọ́ wọn lẹ́sìn torí pé obìnrin ó ń bùkátà ká mójútó ọkàn rẹ̀ ọlọ́run ni wallati takhafuna nushuzahun ọlọ́run láwọn obìnrin tí wọ́n bá gbọ́rọ̀ fa'idhuhun ẹ̀ṣẹ̀ wá sí fún wọn torí ọlọ́run mọ̀ pé tí ọkàn wọn bá ti sẹ́tù wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run wọ́n ṣe dáadáa sí i wá sí ló lè change obìnrin kọ́dà lómi lówó owó tó ní nǹkan yóò mọ̀ fi hàn lè mọ̀ ni àfi kó sun mọ́lọ́run kó mọ̀ wá bẹ̀rù ọlọ́run tí má ti ń bẹ̀rù ọlọ́run yóò mọ̀ wá bẹ̀rù ọlọ́run lára rẹ̀ kò wá ní tàpá sí àṣẹ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí ní ṣókí nínú àwọn kan tí ó jẹ́ àwọn factors tí máa ń jẹ́ kí kéèyàn fẹ́yàwó ju ẹyọ kan lọ. àwa ní àwọn antagonist àwọn ọ̀daràn tí wọ́n máa fi ẹnu ẹ̀tẹ́ wọ́n máa fi kan Islam lábala polygamy yóò wá fẹ́yàwó ẹyọ kan sílé yóò wá ní girlfriend mẹ́rin èyí tó bá gbé lọ́sẹ̀ yìí òun kí ó gbé lọ́sẹ̀ tí ń bọ̀ tọ̀sẹ̀ tí ń bọ̀ kí ó gbé ní ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin yóò máa change ọmọ ọlọ́mọ ìyàwó nínú kéèyàn fẹ́ sílé àbí kéèyàn máa sọ̀ránù èwo lọ́dà nínú méjèèjì jẹ̀mọ́ gbogbo àná láàánú kéèyàn fẹ́ sílé lọ́dà kọ́lọ́wọ́n wọlé àánú ẹ̀ kọ́lọ́wọ́n fi dà wọn dókítà wà láàmú o àtẹnitọ́ wà lé àtẹnití ń bọ̀ kó ṣe wọ́n lọ́ọ̀dẹ̀ ara wọn ọkùnrin yóò ṣiṣẹ́ o ẹ wàá ṣiṣẹ́ lára ìyálé ẹni bá fẹ́ yàwó ó fẹ́ fẹ́ yàwó bíi èyí tó wà nílé yẹn gbogbo tí ó wà nínú èrò rẹ̀ ni pé àbúfẹ́ kẹ́yìn sí mi rè wọ́n fẹ́ kọjú sí sáníyà èyàn lèyàn wà sọ pé ìwọ gangan ni kíbùlà báyìí látara ní téèyàn máa ṣe fún òun fún ní 20,000 tẹ́lẹ̀ lọ́sẹ̀ ó sọ di 30,000 torí àwọn rò pé owó yẹn padà sí 10,000 ni ẹlòmíì yẹn dáadáa ni torí ọ̀rọ̀ ìsẹ̀mí lójú ọmọ bínú o wípé ṣé kí ni ọ̀wá tó wá jẹ ìwọ lọ́wọ́ fi yẹ wọn pé agbára ń bẹ àwọn náà mọ́ tó ń ṣe lẹ́yìn náà wọ́n máa lọ lè wò ó wọ́n máa pè é wọ́n máa fẹ́ létí wọ́n máa fẹ́ nímú wọ́n máa fẹ́ lẹ́sẹ̀ wọ́n máa rẹ̀bùn wálé fún tọ́ba tó rẹ̀bùn wálé fún bóyá tẹ́lẹ̀ bóyá bọ́tí wọ̀tà lọ́ mọ́ra tẹ́lẹ̀ ọwọ́ àwọn ará kí ni jama wọ́n mọ̀ra 5 alive tọ́ba ti wá kó dé yóò wà ní ẹ̀yẹ́ sì rẹ̀ léyìí tẹ́lẹ̀ o bóyá nítorí tíyàwó dé ọkọ ìyàwó ẹ̀yẹ́ mọ̀ yá mi yóò tún fọ́ọ̀tì rẹ̀ lé ní tọ́ra wọn àmọ́ nínú lọ́wọ́ inú rẹ̀ ṣe kí ni inú rẹ̀ ń dùn ọkàn débi iṣẹ́ báwo ni sọ ti jẹun how are you báwo ni o ti ṣe dùn á àwọn ọmọ nǹkan ẹ mú wà ní ọjà báyìí kí ló fẹ́ kí n bọ̀ rà ẹ wọ́n dẹ̀ ṣe ẹ má gbèmí tẹ́lẹ̀ ẹ má gbèmí tẹ́lẹ̀ ọ wà ní just tell me what should I buy for you ẹ wọ́n ní ọ̀dà ẹ bá wọn ra grape ẹ bá wọn ra apple ẹ bá wọn ra ó tún wọn ra nǹkan míì náà tí ò sọ ọ wà kó gbé wálé ó ní ìwọ nìkan ló ní èmi nìkan àbáwọ̀ táwọn yòókù mi á ti wọ nìkan ilé ojú egbò yẹn ọmọ wa gbẹ díẹ̀ owó tí ń jà ní owó yẹn àdámọ́ ni kò sọ́gbọ́n tí ó dájú òfin ní jowó àbí tó bá fẹ́ràn rẹ ọ wá sọ fún un pé àlejò mi ló dé yìí o bó ṣe tọ́jú mi ni ọmọ tọ́jú àlejò mi ọ wá sọ fún ìyàwó pé sórí ẹni tó wà lẹ́yìn ní tọ́jú mi kí wọ́n tó dé o tí ó bá tọ́jú mi tí ń fi yà jẹ mí ni ń pè ọkọ làwọn ò ní dáhùn torí ọrùn ó ti ṣe kíni ọrùn ó ti dàbí kíni kálámù dábẹ́ hàn tó kọ́lọ́wọ́ láàánú ẹ̀ kọ́lọ́wọ́ sábà kọ́ àwọn dókítà wọn ṣe àtàwọn náà o gbogbo àdáà tá a ti nírú wọn ọlọ́mọdé á jẹ̀bi o obìnrin dáadáa wọn náà ní obìnrin tó jẹ́ pé kìí ṣẹbọ obìnrin dáadáa wọn náà lóbìnrin tó jẹ́ pé ń gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu fasalihatu qanitat ogun ìfẹ́ tí wọ́n máa wákàkì yẹn ẹbọ ni àṣírí ìfẹ́ nínú Islam òun náà ní kóbìnrin ọmọ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu tí ma ti ń gbọ́rọ̀ ọkọ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀
wọ́n fẹ́ kọ́kọ́ rẹ fẹ́ràn rẹ àbí òun náà máa gbọ́rọ̀ sílẹ̀ tí ó bá ti takò àṣẹ ti Allah torí pé ọkọ lọ̀gá ìwé yẹn sọ̀gá tó o bá ti gbọ́rọ̀ kò ní nífẹ̀ẹ́ àrùn tó burú lára àwọn obìnrin wá sí tó ju kánsà lọ òun náà ni àìgbọ́rọ̀ bóyá kàwé bóyá kéwú bóyá lẹ́wà bóyá lẹ́bí bóyá wà níbi iṣẹ́ kan tí ó jọ lójú ọkọ rẹ ọ̀gá rẹ ni lẹ́yìn náà obìnrin gbọ́dọ̀ máa tọ́jú ọkọ rẹ̀ yóò sì máa tọ́jú àwọn ọmọ rẹ̀ ọlọ́run bá aláà ní àwa ní àrìjálù qawwamuna 'ala an-nisa àwa láàmú mójútó wọn qawwamuna ẹni tó mọ̀ pé ọmọ nà wọn o ẹni tí ó mú yàn dúró tí ó mọ̀ mójútó yàn tí ó mọ̀ sàkólé kan lérí èèyàn òun náà ní pé qawwamuna 'ala an-nisa torí pé àwa lọ́lọ́run ṣe lọ́gàá bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run ní ẹ̀yin lánìkẹ́ jù wọ́n lọ ìwọ náà ọ wá gbé rẹ sí ààyè àpọ́nlé nínú àwọn nǹkan tó máa ṣe tó fi máa lápọ́nlé ọlọ́run tó sọ ọ́nà ayé àyẹ̀wò ni wọ́n bí máa ń fákù mí ní amwalihim ẹ máa náwó bọ́ọ̀ bá ti náwó ní lápọ́nlé lọ́dọ̀ obìnrin ọ máa náwó nígbà tó bá wà nígbà tí ó bá sí ọ̀nà níwọ̀nba ọ wá fi ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tó dáa ó fi ṣe kí ni ó fi tì lẹ́mìí látara bẹ́ẹ̀ wọ́n wà nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà nífẹ̀ẹ́ wọn kò wá sí bí yẹn ṣe fẹ́ yàwó tí ò ní sábùkúra rẹ̀ bóyá nu bọ́dì rẹ̀ àbí nínú kíni àbí nínú wa rẹ̀ kò sóbìnrin kan tó pé innal mar'ata àníbi ní obìnrin khuliqat min dila adáwọn látara ẹ̀fọn tàhà ẹ̀gbẹ́ tó wọ́ lan tastaqima àníbi ní wọn ò lè sún ètì báwo tán ìtumọ̀ ni pé èyí tó da ọmọ fi pàyè tí ọ̀dà rẹ̀ lọ́lọ́run fi ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ bá àwọn obìnrin lò dáadáa ẹ má lu obìnrin o ọ̀daràn ni máa lu ìyàwó kò sẹ́nìkan tí ó máa lu obìnrin àfi kọ́ lọ́wọ́ bá aláwọ̀ bínú sí bóòlù ó sì máa lu obìnrin ó bá wá di pé wọ́n bí ọdún pátápátá ó sì jáde ní ọlọ́ mọ́sálásí ìgbà tó wà fi kírun dé inú rẹ̀ ti ṣe kíni inú rẹ̀ ti rọ̀ ó tún ya supamakẹ́ẹ̀tì ó tún ra nǹkan dání fún àbí inú síríìtì yìí náà ọ̀rá bòlì àtẹ̀pà ó tún ra nǹkan dání fún ọkàn wọlé báyìí ọkàn jù sí ọkàn máa lọ yàrá tiẹ̀ yọ máa wò pé gbogbo tí mo ṣe fún yín náà kọ́dà ó tún ṣe kíni ó tún ra nǹkan wálé fún mi at-talaqu marratan fa imsakun bi ma'ruf ọlọ́run bá ní ẹmú dáadáa ẹmú pẹ̀lú dáadáa kódà ẹni tó wá dé pé ìyàwó rẹ ti wá sùn tó wá fẹ́ kọ́lé gan ọlọ́run tó ní àwọn tasrihun bi ihsan àní kò tún ṣe dáadáa sí nígbà wọn ní ká máa ṣe dáadáa kí n ta fẹ́ kọ́lé ẹni tó máa ń bẹ ẹnu lẹ́kọ́ àdébìnrin khairukum àdébìnrin tó dájú láàrin yín khairukum ẹni tó dájú láàrin yín òun náà tó dájú sáwọn ìyàwó ẹ̀ wa ana khairukum èmi mo wá dájú láàrin yín torí mi mo dájú sáwọn ìyàwó mi anabi àmà báwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ lé anabi àmà sàmójúkò fún wọn anabi àmà pẹ̀lú sákèsì anabi àmà sàdúrà fún wọn ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́ni ẹ bá wọn lò dáadáa jẹ́ ẹni sẹ́ẹ̀dùnú fún ìyàwó rẹ̀ kọ́ jáde kọ́ máa pé where are you ìbolódé máa bọ̀ wálé ẹ ti máa bọ̀ ọkùnrin dání o ọkùnrin tí ò bá dá yóò tilẹ̀kùn yóò sùn tiẹ̀ ọlọ́dẹ ọba mú ọ àwọn OPC àwọn tẹ́ ń gbé yàrá jẹ́ gbé kọ́lá kọ̀ọ̀kan tọ́lá ọ̀dá sí ìbànújẹ́ ni ó fún tọ́ba ti rí ọ ìbànújẹ́ ni tọ́ba ti kó lé ní máa ń dunnú téèyàn bá ti rí bá ní wàhálà ti dé ọlọ́run bá aláwọ̀ pa wá lẹ́sẹ̀ ó ní fa in karihtumuhun tẹ́bá ṣe kórìíra nǹkan kan lára wọn fa asa an takra'u shay'an ọlọ́run ní kò síbẹ̀ sí ní kórìíra nǹkan kan shay'an ọlọ́run wá ní wa yaj'al Allahu fihi khayran kathira tẹ́ bá ṣe sùúrù lérí tẹ́ kórìíra yẹn tẹ́ wọ́n bá wọn lò dáadáa ọlọ́run ní wàá fi khayran kathira orí ńlá khayran kathira ọlọ́run ní ìfẹ́ rọ́pò fún yín ìfẹ́ rọ́pò sùúrù tẹ̀ sí lérí wọn bẹ́ẹ̀ ọba ní sùúrù kò lè fẹ́yàwó ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ alẹ́kùn sùúrù kọ́lọ́mọsà sí fẹ́ ní kọ̀ọ̀kan wa asàdúrà fún àwọn dọ́kítọ́rù wa Idris àbí alẹ́sìlẹ́yẹ asàdúrà fún sísá wa Rọ́díà asàdúrà fún àwọn ọmọ tó wà nílé kọ́lọ́hún wọlé àánú ẹ̀ kọ́lọ́hún kọ́mọ fi ìgbéyàwó yìí kọ́lọ́mọ fi dẹni kankan láàmú nù wọn kọ́lọ́mọ bá fún wọn lálàáfíà ara kọ́lọ́mọ bá aláàkọ́mọdé wọn dùbọ́lá àìsàn àdìsíkì dojoojúmọ́ sẹ́yìn fi ń tọ́jú ìyàwó sẹ́yìn fi ń tọ́jú ọkọ kọ́lọ́mọ sábà dàlẹ́ wọn lọ́wọ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ fún wọn ní sùúrù kó fún wọn ní déédéé kó fún wọn ní dáadáa kọ́lọ́mọ bá aláàkó fún wọn ní ọgbọ́n àtòyè kọ́lọ́mọ fún wọn lọ́mọ alálùbáríkà ọkùnrin tọ́pọ̀ rẹpẹtẹ torí àwọn obìnrin àbí ká má lè lélẹ̀ mọ́ torí àwọn obìnrin pọ̀ lé ayé kọ́lọ́mọ fún wọn lóbìnrin náà sí kọ́lọ́mọ wọlé àánú ẹ̀ kọ́ wọlé agbára rẹ̀ gbogbo àwọn ta wá pípátá ọbẹ̀rẹ̀ bàbá ìyàwó ọlọ́mọdé sábàmà abúlé ní ta ṣe yìí ìyá ìyàwó ọlọ́mọdé sábàmà lórí yìí ta ṣe yìí ìyá ọkọ bàbá ọkọ ọlọ́mọdé sábàmà lórí yìí ta ṣe yìí gbogbo àwọn táwa travel tá padà sáyé wa ọlọ́mọdé aburú ṣe wá o
ẹ má jẹ́ àárín náà yìí sí ọlọ́run abẹ́lọ́run àwọn táwọn abẹ́lọ́run ru eléyìí náà ọlọ́mọṣà ṣe fáwọn náà rọrùn gbogbo àwa tí àníyàwó tá a lọ́kọ ọlọ́mọṣà dùn wá nú gbogbo àwa tá a ti fẹ́ ọlọ́mọ fi dà wá láàmú àwa tá a ti fẹ́ tá a ti lọ́mọ ọlọ́mọṣà fún ọlọ́mọ alálùbáríkà àwa tá a ti wá bí àwọn ọmọ náà kọ́lọ́mọjà àmọ́sàárì wọn kọ́lọ́mọjà pẹ́pẹ́pẹ́ lérí dáadáa kọ́lọ́mọ fún aláti bọ̀tán dáadáa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.